الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráalé rẹ̀, àwọn ìyàwó rẹ̀, àwọn ọmọ rẹ̀. Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún wọn. Àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam, Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́, bá wa ṣàlékún ìgẹ̀ fún wọn. Bákan náà ìkẹ́ àti ìgẹ̀ náà Ọlọ́run jí ó sàn dórí tiwa náà. Ọlọ́run má wá jí ó takú sórí tiwa nìkan, jí ó dórí àwọn ọmọ wa, jí ó dórí àwọn àrọ́mọdọ́mọ wa. Gẹ́gẹ́ báwọn bàbá tiwa náà ṣe ń ṣàdúrà fún wa káwa ó tó dé, táwa wá jẹ́ gbígbà àdúrà wọn. Torí pé ńgbà yẹ wọn kí àdúrà wo ni wọ́n ń ṣe fún wa? Wọ́n sọ fún wa pé wọ́n mọ̀ sọ pé Ọlọ́run ọba ò bá wa paná adẹ́bọ rẹ́. Ọlọ́run bá wa paná adẹ́bọ rẹ́. Ọlọ́run bá wa rẹ bídíà ṣàìtọ́ọ̀nì ńlẹ̀. Ọlọ́run ò bá wa gbé súnà ànábì sallallahu alaihi wasallam ga. Tó bá rí bẹ́ẹ̀, àwa náà gbọ́dọ̀ máa rántí láti máa ṣàdúrà fáwọn ọmọ wa pé kọ́lọ́run ọba àlá kó tiẹ̀ má jẹ́ káwọn ọba ẹbọ kankan ńlẹ̀ ni, kọ́lọ́run ọba kó jẹ́ kí ìgbésí ayé wọn kó dáa. A dúpẹ́ fọ́lọ́run, ó yé àwọn bàbá wa tó síwájú, ó yé wọn wípé ẹbọ ó máa ń mú èèyàn wọ náà ni wọ́n fi ń ṣàdúrà rẹ̀ lẹ̀ fún wa pé Ọlọ́run ò bá wa paná adẹ́bọ rẹ́. Ó sì yé wọn pé bídíà ṣàìtọ́ọ̀nì ló ní gbogbo tó bá ti ń jẹ́ bídíà. Kí là ń pè ní bídíà? Gbogbo tó bá ti wà tí ò sí nínú àlùkùránì, tí ò sí nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam, táwọn èèyàn wá ń pè lẹ́sìn fún wa, eléyìí ló ń jẹ́ bídíà. Ó yé àwọn bàbá wa náà pé ẹbọ ni, pé bídíà ni, pé ṣàìtọ́ọ̀nì ló ní. Náà fi sọ pé Ọlọ́run bá wa rẹ bídíà ṣàìtọ́ọ̀nì ńlẹ̀. Abẹ́lọ́run kọ́lọ́run bá wa mú bídíà náà kúrò pátápátá. Kọ́lọ́run ọba wọ́n wá ní kọ́lọ́run ọba ó gbé súnà ànábì ga. Àdúrà àwọn bàbá yẹn náà ló wá ń gbà. Ọlọ́run ọba àlá ń paná adẹ́bọrẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ọba àlá sì rẹ bídíà ṣàìtọ́ọ̀nì ńlẹ̀ pátápátá báyìí. Ọlọ́run wà ń gbé súnà ànábì sallallahu alaihi wasallam ga, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa, nílùú tiwa. Ọlọ́run ọba ó ń paná adẹ́bọrẹ́, Ọlọ́run gbé súnà ànábì ga. Eléyìí ló ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì nú, torí pé wọn ò fẹ́ kí súnà ànábì ó ga. Ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí Ọlọ́run ọba àlá ti parí rẹ̀. Ìyẹn Ọlọ́run ọba àlá sọ pé kí ló ń ṣe yín? Ẹ ń kọ̀, ó kàn ń wù ó rí bẹ́ẹ̀ lọ́kàn yín ni. Ẹ fẹ́ kó parẹ́ kẹ́kẹ́ bọ́ máa lọ, kí bídíà ṣàìtọ́ọ̀nì ó máa lọ, tó ń wù yín nìyẹn. Yuriduna li yutfi'u nurallahi bi afwahihim. Ọlọ́run ọba àlá ó ní àyín tí wọ́n ń gbèrò ni pé láti pa ìmọ́lẹ̀ Ọlọ́run ọba. Kí ni ìmọ́lẹ̀ Ọlọ́run ọba? Al-Qur'anil Karim, Tawhid, Al-Qur'anil Karim, Sunna Nabi sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ parẹ́, tí wọ́n ò fẹ́ kó dìde nítorí ìjẹkújẹ táwọn ń jẹ, nítorí àìdá táwọn fẹ́ jẹ láyé. Ọlọ́run wá sọ wípé yuriduna li yutfi'u nurallahi. Wọ́n ń gbèrò, wọ́n ń fẹ́, ó ń wù wọ́n láti fẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run ọba pa. Wọ́n fẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run ọba pa. Yuriduna li yutfi'u nurallahi bi afwahihim, pẹ̀lú ẹnu wọn. Ó ní wọ́n sì máa ń sọ̀sọ̀kúsọ. Bọ́nrà fún àsúnà tó ń gbé dáwà dání, tó ń pèpè pẹ̀lú àlùkùránì, pẹ̀lú àdìsí ànábì sallallahu alaihi wasallam. Wọ́n wà máa sọ̀sọ̀kúsọ, wọ́n lè ní Boko Haram ni, wọ́n mọ̀ bá lórúkọ jẹ́. Wọ́n á ní Boko Haram ni, wọ́n á ní igbá kan ní, àwo kan ní, torí pé wọ́n fẹ́ ba orúkọ ẹ̀ jẹ́. Torí kíni? Kìí ṣe torí kíni? Nítorí láti má lè bá jẹ́ kó rí sí Ọlọ́run ọba jẹ mọ́. Ṣùgbọ́n Ọlọ́run ọba sọ pé ẹ̀yin lẹ fẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run, ẹ fẹ́ pa pẹ̀lú ẹnu yín. Wallahu mutimmu nurihi. Ṣùgbọ́n Ọlọ́run ọba ti complete ìmọ́lẹ̀ rẹ̀. Walau karihal kafirun. Kódà kó jẹ́ pé kèfèrí ò tiẹ̀ kò wú kèfèrí. Bàbá tó tẹ̀síwájú ẹ̀ torí Ọlọ́run tó ní walau karihal mushrikun. Kódà káwọn ẹlẹ́bọ, àwọn tí wọ́n ń da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run, kí wọ́n ó má fẹ́ kó ṣẹlẹ̀, kí tọ́lọ́run ọba kó borí, kí wọ́n má fẹ́ kó borí. Ọlọ́run ọba ní irọ́ ni, tọ́lọ́run ọba náà ni ó borí. Eléyìí làwa fi ń dúpẹ́, láti fi ń kí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa, gbogbo ojú tí ó ń wò mí, gbogbo etí tó ń gbọ́ mi. Mo bẹ̀ Ọlọ́run ọba àlá, Ọlọ́run ò má jẹ́ kẹ́ ẹ ṣẹbọ gbẹ̀yìn ayé yín o. Ọlọ́run má jẹ́ kẹ́ ẹ ṣe ṣíríkù nígbèsí ayé yín. Gbogbo ọ̀nà tó ń kálukú wọ́n gbà tí a fi rí ẹ̀sìn Ọlọ́run ọba ṣe, bọ́lọ́run ọba ṣe fi rán wa, tá a fi rí ẹ̀sìn Ọlọ́run ọba ṣe, bọ́lọ́run ọba ṣe fi rán ànábì sallallahu alaihi wasallam sí wa, tá a fi wá dẹni tí ó soríire ayé àti ti ákírọ̀, tá a fi ní wọná Ọlọ́run. Àbẹ̀lọ́run ọba àlá kọ́lọ́run bá kó ṣe ní rọrùn fún wa o, kó ṣe láti máa tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam, kó ṣe ní rọrùn fún wa. Ìlànà ànábì sallallahu alaihi wasallam kọ́lọ́run jẹ́ ká lè máa tẹ̀lé, kọ́lọ́run jẹ́ ká lè máa tẹ̀lé. Wala la ilaha illallah, wala ìjọkan ṣoṣo Ọlọ́run. Ẹ̀yin jàmá,
orí ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni mò ń tẹ̀síwájú lórí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe yé yín tẹ́yìn náà ti gbọ́ pẹ̀lú àlàyé mi tí mo ṣe ní èyí tó kọjá tí mo ṣàlàyé fún wa wípé kí ni ma huwa mawqiful ulama fi tawhid, kí ni ààyè àwọn onímọ̀ nípa tawhid, ibo làwọn onímọ̀ dúró sí nípa tawhid. So irú àfáà wo ni wọ́n ṣe, so àwọn àfáà yẹn wọ́n pọ̀ lóríṣiríṣi. So àwa ń sọ pé àwọn ìpín àwọn àfáà wọ́n pín sóríṣiríṣi níbi tawhid. So irú èwo ni wọ́n jẹ́ ń bẹ̀, irú àfáà wo ni ìwọ ṣe, torí ẹ̀ la fi ń ṣàlàyé mawqiful ulama, ibùdúró àwọn àfáà, ibi táwọn àfáà wà tí wọ́n dúró sí fi tawhid, nípa tawhid. A ti wá kà fún wa, a ti ka àwọn àfáà alákọ̀ọ́kọ́ tí wọ́n dúró síbi tawhid, tí wọ́n mọ tawhid tó yé wọn, tí wọ́n sì ń ṣe dáwà lọ síbẹ̀, tí wọ́n sì rí sọ̀rọ̀ oríṣiríṣi, ṣùgbọ́n tá a sọ pé Ọlọ́run Ọba Allah yóò fún wọn borí, àwọn tí ó jèrè níwájú Ọlọ́run àti kà wọ́n. Àwa ti ka àwọn ẹlẹ́ẹ̀kejì náà tó ṣe pé kí ni àwọn tí wọ́n mọ tawhid ó yé wọn, ṣùgbọ́n wọn ò lò, wọn ò fi ṣiṣẹ́, wọn ò pa àwọn èèyàn síbẹ̀. Ọ̀rọ̀ ọ̀run, ọ̀rọ̀ àlùwàlá, ọ̀rọ̀ nǹkan míì ni wọ́n ń sọ, ọ̀rọ̀ dájọ́, so wọn ò sọ̀rọ̀ nípa tawhid tó jẹ́ ìpìlẹ̀, tá a sì jẹ́ kó yé wa pé ihun táwọn àfáà yẹn ṣe kì í ṣe ihun tó dáa, àfi káwọn náà kí wọ́n padà síbi tawhid, òun làkọ́kọ́. Lẹ́yìn tawhid ní gbogbo nǹkan míì, so gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe rán àwọn òjíṣẹ́ rẹ̀ sí wa. Naam, mo wá ń tẹ̀síwájú nípa ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú ìyọ́nú Ọlọ́run Ọba. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àfáà, ìpín kẹta, tí í ṣe alikismu thalith minal ulama, ìpín ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìpín kẹta nínú àwọn àfáà, òun ni nínú àwọn àfáà wa du'at àti àwọn tí wọ́n ń pèpè. So òun ni àwọn ìpín kẹta ni àwọn tó ṣe pé taraku da'wata ila tawhid, dáwà pé a pèpè síbi ìsìn Ọlọ́run Ọba nìkan ni ká máa sìn, káwọn èèyàn kan jìnnà sí ẹbọ, kan má ṣẹbọ, kan sin Ọlọ́run Ọba nìkan, àwọn gbé jùlẹ̀, wọ́n pátì. Wọ́n gbé dáwà láti máa pèpè sí ojú ọ̀nà Ọlọ́run Ọba nìkan, sọ pé Ọlọ́run Ọba nìkan ṣoṣo la gbọ́dọ̀ sìn, kí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa bójúṣe Ọlọ́run Ọba ṣe ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn fódìdí ọdún 13, káwọn náà ṣàlàyé ẹ̀ fún wa. Àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́, ó yanjú, ó yé wọn, ṣùgbọ́n nígbà tí wọ́n dé, wọn ò ṣe dáwà lọ síbi tawhid. Wa muharabata shiriki khawfan min muhajamati nasi lahum. So bákan náà kí wọ́n gbógun ti ẹbọ, àtẹbọ àtàwọn ẹlẹ́bọ, kí wọ́n gbógun ti wọ́n pé eléyìí ò sí nínú Islam. Gbogbo ohun tó bá ti jẹ́ ṣíríkù èèwọ̀ ni, a kì í da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe, ẹ jáwọ́ ń bẹ̀. Ìyẹn òdodo ọ̀rọ̀ Ọlọ́run Ọba rèé, kí wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run Ọba fún wọn, kí wọ́n ka àdìsí Ànábì sallallahu alaihi wasallam fún wọn. So wọn ò ṣe, wọ́n pátì. Wọ́n padà wà ká pèpè lọ síbi tawhid, wọ́n pátì. Ká kọ káwọn èèyàn má ṣẹbọ, wọ́n pátì. Nítorí kíni? Khawfan min muhajamati nasi lahum, torí káwọn èèyàn má bàa àtáàkì wọn. So torí àwọn tó ń ṣẹbọ wọ́n burú bàjẹ́, wọ́n máa ń àtáàkì èèyàn ni. Ó fẹ́ sọ pé n tá à ń ṣe ò dáa àbí? Ẹ̀yin òrìṣẹ́ náà rí bí wọ́n ṣe àtáàkì Ànábì sallallahu alaihi wasallam ní Mẹ́kà ni. So àwọn ẹlẹ́bọ tí wọ́n pera wọn láàfà lọ́dọ̀ tí wá ń bì nílẹ̀ Yorùbá ń bì. So kí ni wọ́n ń ṣe? Àwọn tó bá ti sọ pé kò dáa, àfi kó sọ pé ó dáa ni wọ́n fi yọ́nú sí ẹ, lẹ́ẹ̀fìjọ máa ṣe, nínú yóò fìjọ máa dùn síra yín. Ó wá sọ pé ò dáa, wọ́n lè láti gbógun tiẹ̀. Kódà ó bá gba kẹ́mi rẹ̀ ó lọ, ó tẹ́ wọn lọ́rùn pé ó fẹ́ ba nǹkan táwọn ń ṣe jẹ́ bí táwọn ti ń róúnjẹ, ìwọ wá fẹ́ sọ pé kò dáa. So àwọn àfáà ilé tí wọ́n wá dé tó yé wọn, àwọn ń bẹ̀rù wípé káwọn èèyàn yẹn má bàa àtáàkì àwọn. tó ti yé ń sìn, ìdí nìyẹn khawfan. So wọ́n ń bẹ̀rù nítorí pé kí ni káwọn àwọn tó wà nílẹ̀ tí wọ́n ń ṣẹbọ yìí, tí wọ́n ń da nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run, kí wọ́n má bàa àtáàkì wọn. So torí ẹ̀ wọn ò pèpè lọ síbi tawhid, wọn ò sì kọ ẹbọ fáwọn èèyàn, wọ́n dákẹ́, wọ́n bá tí wọn lọ, wọ́n lè máa kọ́ àwọn èèyàn ń kéwú, wọ́n lè máa ṣe oríṣiríṣi àwọn náà ò ní ṣẹbọ o, àwọn tá à ń sọ yìí náà wọn ò ṣẹbọ o, ṣùgbọ́n instead kí wọ́n pe àwọn èèyàn lọ síbi tawhid, kí wọ́n sì kọ́ káwọn èèyàn má ṣẹbọ, wọ́n wá dákẹ́. So
wọ́n ń bẹ̀rù so lórí iṣẹ́ tí wọ́n tán ń ṣe ni wọ́n fèsì pé ìwọ ló mọ̀ so ó wá wẹ̀ kó wọ náà ìwọ ló mọ̀ ó wá wẹ̀ kó ṣẹbọ sí ìwọ náà ń ka Kùránì so tápọ̀lọpọ̀ àwọn èèyàn náà dẹ̀ máa ń sọ nìyẹn pé ẹ fi wọ́n lẹ̀ kí ló kàn yín pẹ̀lú tiwọn ẹ̀yin ẹ sá máa ń ṣe tiyín ẹ jẹ́ kó kálukú máa ṣe tiẹ̀ tọ́ yìí táwọn ń ṣe ń tiwọn nìyẹn so fàkátà múlà ìlmà ìmọ̀ tọ́lọ́wọ́n bá jogún fún wọn tí ó yé wọn wọ́n fi pamọ́ alladhi amarahumullahu bitablighi linnas ìmọ̀ tọ́lọ́wọ́n bá aláà pa wọ́n láṣẹ pé kí wọ́n jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn kí wọ́n múṣẹ́ rẹ̀ dógóńgó pé ọlọ́run ọba nìkan là á sìn o kì í pẹ̀lú míì lẹ́yìn ọlọ́run kì í tún gbára lé nǹkan kan míì lẹ́yìn ọlọ́run gbogbo kínní wọ́n pa tì ntọ́lọ́wọ́n bá pa wọ́n láṣẹ wọ́n ṣe kínní wọ́n pa tì so ntọ́lọ́wọ́n bá òràn wọn òun ni wọ́n ń ṣe. wa haqqa alayhim qawluhu ta'ala gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́wọ́n bá sọ ó ti di òdodo lé wọn lórí o tọ́lọ́wọ́n bá sọ yìí pé tá bá lọ wọnú Suratul Baqara àárí ń bẹ tọ́lọ́wọ́n bá aláà sọ yìí pé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu lin-nasi fil kitab أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون ọlọ́run ọba aláà ní الذين يكتمون ما أنزلنا من البينات dájúdájú gbogbo àwọn tí wọ́n fi pamọ́ gbogbo àwọn tí wọ́n ń fi pamọ́ tó ti yé ń sìn الذين يكتمون gbogbo àwọn tí wọ́n ń fi pamọ́ fílù mùdọ́rìù nìyẹn so fílù mùdọ́rìù so ó ń tọ́ka lórí alistimuror in tó ń kọ̀ntínú tó yẹ pé wọ́n mọ̀ fọ̀rọ̀ lọ́hùn pamọ́ ni wọ́n ń fi pamọ́ tiwọn ni gbogbo àwọn tó ń fi pamọ́ máa ń zálínà mínà lè báyìí náà àwọn òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba táwa ọlọ́run ọba tá a ṣàlàyé sínú àlùkùránì wàlíhúdà ìmọ̀nà táwa ọlọ́run ọba ṣàlàyé sínú àlùkùránì àwọn òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn àlàyé inú àlùkùránì tá a ní ẹ lọ ṣàlàyé ẹ̀ fún wọn pé àwọn èèyàn tàwíìdì ni ẹbọ ni ẹ ṣàlàyé ẹ̀ fún wọn bójúṣe ọlọ́run ọba ṣe ṣàlàyé ẹ ṣàlàyé ẹ̀ báwọn sàábé ṣe ṣàlàyé ẹ̀ torí ẹ̀ náà ni a fi ní kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yìí ni kẹ́yìn wá lọ máa fi ṣàlàyé fáwọn èèyàn tí ò tí ì yé so ìgbà táwọn wá kẹ́kọ̀ọ́ tán fàkàtà mú wù wọ́n fẹ́ kọ́yẹ tí wọ́n kọ́yẹ wọ́n fi pamọ́ lọ́lọ́run ọba aláàfin wá ń sọ̀rọ̀ lọ́lọ́run bá fi ń ṣàlàyé fún wa pé innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda dájúdájú gbogbo àwọn tí wọ́n ń fi àlàyé àti òdodo ìmọ̀nà ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ sínú àlùkùránì gbogbo àwọn tí wọ́n ń fi pamọ́ min ba'di ma bayyanahu linnasi fil kitab lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba aláà ti ṣàlàyé ẹ̀ sínú tírà tó yẹ pé àlàyé tọ́lọ́run ọba ti ṣe yẹ ó yẹ káwọn náà máa ṣàlàyé ẹ̀ kán máa ṣe tẹ̀bùlíìgù ẹ̀ fún gbogbo àwọn èèyàn kó yé wọn káwọn èèyàn mọ̀ pé ṣíríkù ó yóò kó bá wọn wájú ọlọ́run ni káwọn èèyàn mọ̀ pé tawhid làwọn ó ṣe táwọn ó fi rere jẹun wájú ọlọ́run wọ́n bá ṣe kí ni wọ́n fi pamọ́ wọn ò sọ wọ́n dákẹ́ ń tiwọn torí wọn ò fẹ́ wàhálà ọlọ́run ní ulaika yal'anuhumullah dájúdájú gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́yẹ àwọn tọ́lọ́run ọba àlá ó máa gégùn fún ni àwọn tọ́lọ́run ọba àlá tí ó máa làánà tí ó máa ṣẹ́bilé ní gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ Allahu Akbar àwọn tọ́lọ́run ọba àlá tí ó máa ṣẹ́bilé ní gbogbo àwọn tí wọ́n bá fọ̀rọ̀ Ọlọ́run ọba pamọ́ tí wọn ò sọ bọ́lọ́run ọba àlá ṣe sọ tí wọn ò bẹ̀rẹ̀ níbi tọ́lọ́run ọba àlá ti bẹ̀rẹ̀ tí wọn ò gbé dáwà wọn níbi tọ́lọ́run ọba àlá ti pàṣẹ pé kí àwọn òjíṣẹ́ rẹ̀ kí wọ́n gbé dáwà wọn níbo lọ́lọ́run ọba ti ní kí wọ́n gbé dáwà láti bí tawhid kí wọ́n ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn kó yá àwọn èèyàn torí gbogbo ẹni tí tawhid bá yé torí tó dàrú nílùú tiwa lẹ́nìí ní tó dàrú máwọn èèyàn bẹ̀ lọ́wọ́ especially àwọn àáfà kí ló dàrú mọ́ wọn lọ́wọ́ tawhid ló dàrú mọ́ wọn lọ́wọ́ ni gbogbo nǹkan fi porúkú mùsùlùmí tí wọ́n bá ní tawhid tí tawhid wọn yanjú ni ọ̀rọ̀ Ọlọ́run bó yé wọn òun ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ń lọ ń ṣe nǹkan míì tí wọ́n fi ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run torí pé tawhid tí tawhid bá yé àwọn èèyàn rẹ́dì Ọlọ́run ọba wù wọ́n láti sìn wọ́n ń wọ́ Ọlọ́run ọba láti sìn
ṣùgbọ́n gbà tí àwọn tí yóò wá ṣiṣẹ́ tí yóò jíṣẹ́ fún wọn yìí tí wọn ò wá jíṣẹ́ fún wọn ńkọ́ lọ́lọ́run ọba aláàfin bínú ń bì ló fi sọ yìí pé gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọn ò jíṣẹ́ tí wọn ò ṣàlàyé bá a ṣe ṣàlàyé sínú alukur'an tí wọn ò ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ìmọ̀nà alukur'an tí wọn ò ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn tí wọ́n ń fi pamọ́ ọlọ́run ní yal'anuhumullah ọlọ́run ó máa gégùn fún wọn ni ọlọ́run ó máa bínú sí wọn yóò máa làánà wọn wa yal'anuhumul la'inun gbogbo àwọn tí wọ́n bá sì ń làánà nǹkan láyé yóò kọ́kọ́ máa dọ́dọ̀ tiwọn kó tó lọ sọ́dọ̀ ẹlòmíì gbogbo ẹni tó bá làánà láyé tó ṣépè èpè yóò kọ́kọ́ máa jà wọ́n ọlọ́run ṣépè fún wọn ṣé ti yé ọlọ́run ló ṣépè yìí wa yal'anuhumul la'in ọlọ́run ṣépè fún wọn ọlọ́run gégùn fún wọn ọlọ́run wá ní gbogbo àwọn tó bá tún ń ṣépè èpè yóò tún máa ṣe kíni yóò tún máa bá wọn ṣó ti yé so ẹni téèyàn ò ní ṣépè fún lẹ́ni tó bá ṣe dáadáa ẹni tí ò ṣe dáadáa tó ń ba nǹkan jẹ́ tó ń ba kò sígbà téèyàn ò ní ṣépè fún ó jẹ́ pé tọ́ kí nǹkan kó má káwọn èèyàn sọnù káwọn èèyàn máa kú sínú ẹbọ lójoojúmọ́ káwọn èèyàn sì máa wọná ìyẹn ló ń fẹ́ àwọn èèyàn á ṣépè fún nígbà tó bá jẹ́ pé so nígbà tó jẹ́ pé ohun tó lè jẹ́ kí ìgbésí ayé ó dáa fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n á kíra àwọn ò fi dáa òun ní rárá ó bá gbógun ti gbogbo ẹni tó bá wá ń pèpè lọ síbẹ̀ yóò máa àtáàkì wọn so tó bá ń àtáàkì wọn kí ló kù ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba náà ṣépè fún wọn àbẹ́yìn ò kàtàn ni òjíṣẹ́ ọlọ́run ọba ṣépè fáwọn èèyàn kan nígbà tó di pé wọ́n àtáàkì sí ọlọ́run gbogbo ẹni tó bá àtáàkì sí ọlọ́run èèyàn ó ṣépè fún lànàbí sọ pé inú àwọn àdáwàtul mustajaba àdáwàtul mustajaba nínú ẹ̀ ni òun ni dáwàtul mazlum ẹni tá a bá ṣàbòsí fún ẹni tó jẹ́ pé ìwọ ló ṣàbòsí fún ìwọ ló ṣẹ̀ ó wá gbé ẹ ṣépè èpè yóò mú ẹni direct ni ó bọmọlúwàbí èèyàn jẹ́ ó wá gbé ẹ ṣépè èpè yóò mú ẹ ó parọ́ mọ́yàn ẹni yẹn wá gbé ẹ ṣépè èpè yóò mú ẹ gbogbo tó ọlọ́run ọba àlá gangan ó ṣépè ọlọ́run ọba àlá ṣépè fún Abu Lahab tó ń kọjá ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ṣépè fún àmọ́ a sì ń ṣépè àbí òní ka sọ́tù Lahab tó ní ká ni so náà lọ́lọ́run bá tún sọ ọ́n bí báyìí wípé ulaika yal'anuhumullah àwọn tó ṣe pé ọlọ́run ọba máa ṣépè fún ni wọ́n àbí kí ló ń jẹ́ làánà àwọn tó lọ́run gégùn fún kí lẹ́gùn so bákan náà wa yal'anuhumul la'inun gbogbo àwọn tó sì ń gégùn láyé náà wọ́n máa gégùn fún wọn gbogbo àwọn tó ń ṣépè wọ́n máa ṣépè fún wọn wọ́n kọ́kọ́ máa nípìn bẹ̀ gbogbo ìpè táwọn ṣépè tí pé bá ṣẹ́ láyé ìpín yìí kọ́kọ́ lọ máa bá gbogbo àwọn àáfàá tó fọ̀rọ̀ Ọlọ́run ọba pamọ́ tí wọ́n fọ̀rọ̀ Ọlọ́run ọba pamọ́ tí wọ́n ò sọ òdodo ọ̀rọ̀ Ọlọ́run ọba fáwọn èèyàn ìpín yìí kọ́kọ́ lọ máa bá wọn abẹ́ẹ̀ka ayẹ̀ka Al-Qur'ani ni. Ànábì ṣépè fún wọn ó ní Allahumma la tughaddir minhum Allahumma uqtuluhum badadan anabi ọlọ́run bá ń pa gbogbo wọn bá ń pa wọ́n rẹ́ gbogbo àwọn tó ṣe pé wọ́n di tọ́lọ́run báyìí wọ́n fẹ́ kó ṣeé ṣe kí ló dé bá ń kó gbogbo wọn jọ wá bá ń kó wọn jọ bá ń kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan wá bá ń pa gbogbo wọn rẹ́ wala tadhar minhum ahada má fi kankan lẹ́nu wọn so tó bá rí bẹ́ẹ̀ so tí wọ́n bá sún ẹni ọlọ́run ọba débi kó ṣépè yóò ṣépè èyí tètè ṣépè ni èyí tètè ṣépè èèyàn máa ní sùúrù bóyá wọn ó gbàgbọ́ bóyá wọn ó gbàgbọ́ bóyá wọn ó gbàgbọ́ bóyá wọn ó change bóyá wọn ó change bóyá wọn ó change tó bá wá di pé ibi kó jẹ́ kí wọ́n wá ibi kó wá tó pé ibi tí wọ́n wá ń fẹ́ ni pé kán mẹ́mú èèyàn kú ò ibi tí wọ́n wá ń fẹ́ ni pé tọ́ kán wá ba tolúwa ẹ̀jẹ̀ èèyàn wá àtàkì wọn pé ok ẹ jẹ́ ń lo agbára tó ń bẹ dáwàtul mazlum agbára kan tó ń bẹ tọ́lọ́wọ́n bá fún gbogbo ẹ̀ tí wọ́n ṣàbòsí fún tí èèyàn kọ̀ọ̀kan máa tọ́jú ẹ̀ pamọ́ nígbà tábòsí ẹ̀ bá wá lágbára tó èèyàn sunkún ògiri èèyàn yóò wá dàálẹ̀ so tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ṣépè fún gbogbo àwọn tó ṣe pé kíni wọ́n fìmọ̀ tí wọ́n nípa mọ́ o tí wọn ò sọ bọ́lọ́run ọba aláà ṣe sọ tí wọn ò bẹ̀rẹ̀ níbi tọ́lọ́run ọba ti bẹ̀rẹ̀ níbi tawhid tí wọn ò kọ́ tọ́lọ́run ọba kọ̀ fún àwọn èèyàn tí wọ́n ń bẹ̀rù àwọn èèyàn ọlọ́run ọba aláà sọ pé kí ló dé tẹ́ ń bẹ̀rù àwọn èèyàn alladhina yuballighuna risalatillah
àwọn tó ṣe wípé wọ́n mú sí ọlọ́run ọba dógóńgó wa yakhshawnahu tí wọ́n sì bẹ̀rù ọlọ́run ọba nìkan ṣoṣo wala yakhshawna ahadan illa Allah tí wọ́n bẹ̀rù ẹnìkankan yàtọ̀ sọ́lọ́run. àwọn lẹ́ni tawhid, àwọn lẹ́ni tí ó rí yọ́nú ọlọ́run ọba, àwọn ọlọ́run ọba Allah yóò máa dáàbò rẹ̀ bò. So tó bá rí bẹ́ẹ̀, so àwọn àfáà tí wọ́n jókòó tí wọ́n sì nímọ̀, àwọn wà dákẹ́, wọ́n wà máa bá gbogbo èèyàn sọ̀rẹ́. Gbogbo èèyàn ní ọmọ, so ní tí wọ́n fẹ́ nìyẹn. Wọ́n fẹ́ kẹ́nìkan bu àwọn sọjú pé wọ́n wà mọ́ kẹ́nìkan kan bá bù mí sọjú o, kémi sáà ti máa ṣe tèmi dáadáa. So bó bá wù wọ́n kí wọ́n máa ṣe bó bá ṣe wù wọ́n. Ìbínú Ọlọ́run bẹ lórí ẹni tó bá ṣe bẹ́ẹ̀. So gbogbo ẹ̀yin àfáà ẹ dìde pẹ̀lú tawhid, ẹ dìde pẹ̀lú kẹ́ máa kọ ṣíríkù fáwọn èèyàn, ẹ dìde pẹ̀lú bayanu tawhid, bayyinu linnasi ani tawhidi, ẹ ṣàlàyé fáwọn èèyàn, bayyinu linnasi tawhid Allah, ẹ ṣàlàyé tawhidi, wa bayyinu lahum ani shirki, ẹ ṣàlàyé fún wọn nípa ẹbọ, ìpé kí wọ́n kúrò níbi ẹbọ. Bayyinu linnasi ma anzalallahu fil kitab, ẹ ṣàlàyé fáwọn èèyàn tọ́lọ́run bá sọ̀kalẹ̀ sínú tírà. Ẹ dìde gbogbo ẹ̀yin tẹ́ kẹ́kọ̀ọ́, Saudi lẹ ti jáde ni, Asiari lẹ ti jáde ni, gbogbo bíkíbi tẹ́ bá ti jáde, Sudan lẹ ti jáde ni, gbogbo bíkíbi tẹ́ jáde, àtẹ̀yin tẹ́ wà Nàìjíríà, Mọ́ríkàsì ló ti jáde ni, Madu ló ti jáde ni, Madu lẹ́yàrọ́ bí Ìbàdàn ló ti jáde ni, Daru ló ti jáde ń sọlọ ni, Mọ́ríkàsì Agége ló ti jáde ni. Àní ẹ dìde, ẹ gbéṣẹ́ iṣẹ́ tọ́lọ́run bá rán yín, iṣẹ́ tọ́lọ́run bá rán yín ni kẹ́ ẹ ṣe. Ẹ dìde, ẹ pariwo tawhid, ẹ dìde, ẹ láwọn èèyàn kúrò nídìí ṣíríkù, ẹ láwọn èèyàn kúrò nídìí ẹbọ. Ẹ ṣiṣẹ́ yín tó yẹ kẹ́ ẹ ṣe, ẹ dákẹ́ ni. Ẹ má jẹ́ kí ìbínú Ọlọ́run ọba yìí kó máa bẹ lórí yín, ẹ má jẹ́ kí ìbọ̀hálà yìí kó máa bẹ lórí yín. Torí pé Ọlọ́run ọba àlà ó ní gbogbo àwọn tí wọ́n bá ti dákẹ́ tí wọ́n ò ṣàlàyé yín tó wọn Ọlọ́run ọba tó fi sínú tírà tí wọ́n ò ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn, òun Ọlọ́run ọba òun ọmọ ṣẹ́bi lẹ́ni náà lórí ni ní gbogbo ìgbà. Gbogbo àwọn tí wọ́n bá sì ń ṣẹ́bi pátápátá, ibi tí wọ́n ń ṣẹ̀yẹ yóò kọ́kọ́ máa bá. So tó bá rí bẹ́ẹ̀, sẹ́yìn fẹ́ máa jẹ́ ẹni tí wọ́n mọ̀ ṣẹ́bi lé lórí ni, ṣé ẹ lè dúró láti gba ìpè Ọlọ́run ọba sórí ni? Tó bá rí bẹ́ẹ̀, ẹ dìde, ẹ máa pariwo tawhid, ẹ ṣàlàyé tawhid. Ọlọ́run ọba nìkan lèèyàn gbọ́dọ̀ sìn, èèyàn gbọ́dọ̀ sìn nǹkan kan míì lẹ́yìn Ọlọ́run ọba Allah. Ẹ pariwo, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ṣíríkù, ẹbọ, ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run, ìsìn nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run, ìpè nǹkan míì lẹ́yìn Ọlọ́run, òun ni kí wọ́n jìnnà sí. Ẹ ṣàlàyé eléyìí.